ẹ̀yin èèyàn Alhaji Oriyomi ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Timothy pẹ̀lú Adedoyin tó wà nílé ẹjọ́. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀, ẹ wá kí ni Alhaji Oriyomi sọ nípa rẹ̀ náà. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lò rẹ̀. Òkè láwà téńté. Lẹ́yìn tí ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ti dájọ́ pẹ̀lú adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun nígbà náà tí wọ́n ti dájọ́ wípé kí wọ́n lọ yẹgi fún Adedoyin àti àwọn méjì kan lórí ikú Timothy. A sì sọ láìpẹ́ yìí nígbà tí ilé ẹjọ́ náà tó ń gbọ́ tọ̀tún tó ń gbọ́ tòsì ní ìlú Àkúrẹ́, ó tó di pé wọ́n ní àwọn kéde ìgbà tí ìdájọ́ wáyé. Èní àárọ̀ yìí òní ni ìdájọ́ wáyé nílé ẹjọ́ kotemilorun tó wà l'Àkúrẹ́ o. Ìdájọ́ tó sì wáyé ń bẹ̀ náà ni pé ìdájọ́ yẹn ń sọ fún wa pé ní Nàìjíríà nítorí kó jẹ́ ipò tó rí kó wà, ẹni tó rí kó mọ̀, tó bá ṣẹ̀ sófin wàá kojú òfin, tó bá ṣẹ̀ sófin wàá kojú òfin. Tí o bá mọ̀yàn rárá, tí o bá jẹ́ ọmọ àtàpátá dìde, tí ìdílé rẹ jẹ́ ìdílé tálíkà, tí wọ́n bá yàn ẹ́ jẹ ní Nàìjíríà tòní, tí Ọlọ́run bá ṣàánú ẹ, tí orí àwọn tí o rí òun gbàgbé, ṣùgbọ́n tí àwọn èèyàn bá dìde fún ẹ, tí wọ́n kígbe tí gbogbo àgbáyé fi gbọ́, tí Nàìjíríà fúnra rẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ yàn ẹ́ jẹ ni. Ìgbà míì wà tó o bá rówó pẹjọ́, wọ́n lè bá ẹ pẹjọ́ o. Tó o bá rówó pé o fẹ́ gbìjà ara rẹ, ìjọba gan lè ràn yàn lọ́wọ́ tó bá ti jẹ́ ẹ̀sùn criminal, torí pé gbogbo ẹ̀sùn tó bá jẹ́ criminal ẹ̀sùn, all criminal cases is owned by government. Government ló máa ṣe. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀lẹ láwùjọ pẹ̀lú àpò àti dáàyàn mọ̀ tá à ń pè ní connections, àwọn gan fúnra wọn ti máa ń fà sẹ́yìn, wọ́n ti máa ń rora wọn pin, wọ́n ti máa ń rò pé àwọn ò lẹ́tọ̀ọ́ nítorí pé àwọn ò mọ̀ èèyàn láti jà fún ẹ̀tọ́ àwọn. Ṣùgbọ́n Nàìjíríà ó ti dáa jù bẹ́ẹ̀ yẹn lọ. Eléyìí la fi sọ fún ẹ̀yin wa tẹ́ wà lókè òkun, àtẹ̀yin tẹ́ ń sá lọ, àtẹ̀yin tẹ́ tiẹ̀ nígbàgbọ́ nínú Nàìjíríà mọ́ rárá pé ó lè dáa. Nàìjíríà sì lè dáa o. Ìkan pàtàkì nínú ẹ̀rí mọ́ jẹ́ mi ìṣó, òun ni ìdájọ́ tó wáyé lónìí nílé ẹjọ́ gíga, ilé ẹjọ́ kotemilorun nílùú Àkúrẹ́ lórí ikú tó pa Timothy. Èyí tí gbogbo nǹkan tó ń tọ́ka sí olùdásílẹ̀ àti ẹni tó ní ilé ìtura tí Timothy kú sí. Bẹ́jọ́ yẹn ṣe pẹ́ tó fa fàǹfà oríṣiríṣi tó. Adájọ́ Adépèlé àbí? Adájọ́ Adépèlé Òjó tí wọ́n jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà, àwọn náà ni wọ́n ṣẹjọ́ yẹn tí bàbá wa agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni bàbá wa Fẹ́mi Fálànà tí wọ́n sì bá wa gbé ọ̀rọ̀ náà. Tẹ́ bá gbàgbé, orí ìkànnì náà lẹ́yìn náà ti ń sọ pé ká sọ fún bàbá wa Fẹ́mi Fálànà kán bá wa gbé, kán bá wa dá sí. Ẹ̀yin náà lẹ sì dáwó jọ ń gbà náà. Owó tẹ́ dájọ́ ń gbà náà, bàbá Fẹ́mi Fálànà ò gba owó náà. Wọ́n ní ká kó fún ẹbí Timothy àti ìyá àtọmọ rẹ̀ àti ìyàwó, a kó fún wọn. Gbogbo yín náà lẹ́dẹ̀ rí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọn adájọ́ Adépèlé Òjó, wọ́n gbọ́ ẹjọ́ ọ̀tún, wọ́n gbọ́ tòsì. Àwọn sáànù gbàǹgbàǹgbà wọ́n kó sílé ẹjọ́. Àwọn akin níwájú adájọ́ ṣẹjọ́ lóríṣiríṣi, kálukú ṣe àwítúnwí àti atótónu. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, adájọ́ Adépèlé Òjó rí pé nínú àwọn tí wọ́n kó wá sílé ẹjọ́, ààrẹ ni tí wọ́n lè yọ̀ǹda ń bẹ̀ wípé kò mọ́wọ́ mẹsẹ̀. Wọ́n wá mú àwọn mẹ́ta kan, léyìí tí Abdulrahman Adégòkè Adédoyin tó jẹ́ kan nínú wọn. Wọ́n ní àwọn jẹ̀bi ikú nítorí ikú tí wọ́n fi pa Timothy, wípé kí wọ́n lọ yẹgi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta títí tí ẹ̀mí ò fi bọ́ lára wọn. Ilé ẹjọ́ kó wọn gbà náà lóòótọ́. Àwọn correctional center, wọ́n kó wọn lọ sí ọgbà ẹ̀wọ̀n láti lọ ṣètọ́jú wọn títí
ọjọ́ tí wọ́n kọ́ bọ̀wé kí wọ́n lọ pa wọ́n. Ó tiẹ̀ jẹ́ pé ó yé àwa náà ní Nàìjíríà pé kò sí gómìnà tí ń kọ́ bọ̀wé lọ pa wọ́n mọ́, ṣùgbọ́n bí wọn ò pa Adédoyin gan, bí wọn ò pa gbogbo àwọn tí wọ́n fura sí, ọwọ́ ọ̀dájọ́ òdodo tí a ti ẹ̀rí gbà yẹn ó fi wá lọ́kàn balẹ̀, torí kò sí tí a fẹ́ fi ikú wọn ṣe. Lóòótọ́ ni ikú wọn ò lè jí Timothy mọ́, ṣùgbọ́n àwọn náà ò ní mọ rìn kán máa yan pa agbádá nígboro pé olówó sohun gbogbo tán, ìyá ní ọjọ́ ọmọ tálíkà. Ṣé gbogbo wa lájọmọ olówó ni? Ṣé gbogbo wa náà bí nídìílé olówó ni? Ẹni tó lówó lónìí náà jọmọ tálíkà ńgbà kan, tí olówó tàná tí wọ́n bá ti pa òun tó náà do olówó lónìí, kò ní mọ yan pa agbádá, àwọn ọmọ rẹ̀ ò ní mọ̀ pé ọmọ wọn ní ọmọ bàbá olówó, ìdílé wọn náà ò ní mọ rí nǹkan tọ́ka sí. Ó tó di pé àwọn olówó wọn pa àwa tá à ń gbìyànjú tán, ẹni a fi gbé ọ̀rọ̀ náà lérí ńgbà náà, tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ló di ní tí ọ̀pọ̀lọpọ̀ di ọ̀tá wa sí. Ọ̀rọ̀ náà ló di ní tọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń wá ìṣubú wa lóríṣiríṣi ọ̀nà sí. Ṣùgbọ́n àwa mọ̀ pé tó bá jẹ́ pé àṣẹ nítorí nǹkan kan torí òdodo lọ, gbogbo ohun tí wọ́n bá ń gbé, ọwọ́ tán bá ń gbé, àtẹsẹ̀ tán bá ń gbé àti gbìyànjú wọn, Ọlọ́run tó dá wa tó dẹ̀ rán wa ń ṣe òdodo, ó ju ẹ̀dá lọ, yóò sì mọ kápá wọn. Wọ́n bá gbowó fún yàn kó fi hùwà tí ò tínú tiẹ̀ gan wá, tó yẹ pé tó bá dénú ilé tó sùn àbọ̀ náwó yẹn inú rẹ̀ ọmọ bàjẹ́. Tó bá náwó yẹn lórí ọmọ kò ní retí dáadáa kankan lórí ọmọ, tọrọ mọ̀ pé owó ẹ̀jẹ̀ ló ń ná lórí ọmọ. Kéèyàn fẹ́ kó ń fẹ́ fi bàyàn jẹ́ nítorí èyí kankan, kò kan ẹni tó bá mọ̀ pé òun gbéṣẹ́ Ọlọ́run lọ́wọ́, inú rẹ̀ ọmọ dùn. Kódà bó ṣe ń bàjẹ́ yẹn, inú rẹ̀ ọmọ dùn, yóò sì máa ṣe tó ń ṣe lọ ni. Fún díẹ̀ yìí, mo ní ó máa brief, ó dẹ̀ máa wà straight forward. Ẹ má bínú, ẹ jẹ́ ńlá mọ́lẹ̀ kí a lè máa lọ. Wọ́n ti dájọ́ o nílé ẹjọ́ Kotemilorun tó wà l'Ákúrẹ́. Lẹ́yìn tí adájọ́ Adépèlé Òjó tán dájọ́ tán, ẹni Adédoyin àti àwọn mẹ́ta yòókù gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ Kotemilorun pípa àwọn faramọ́ ẹjọ́ tí wọ́n dá ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé ẹjọ́ Kotemilorun tó wà ní Àkúrẹ́, àwọn agbẹjọ́rò tí wọ́n máa ń gbọ́ wa tán máa ń wò wá ti fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé ohun gangan ló yẹ kí wọ́n lò, pé tó yẹ kán lò náà lọ yẹn. So wọ́n dẹ̀ ti lọ ọbẹ̀, wọ́n ti gbọ́ ẹjọ́ ń jò ní ìtàn fẹ́ gbẹ́jọ́, mo jẹ́ kẹ́ ẹ gbọ́. Nígbà tí wọ́n ṣèdájọ́ yìí náà, a tètè gbọ́ àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣáájú àkókò yìí ló fi jẹ́ kí n tẹ̀ máa sọ fún yín báyìí. Wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ lónìí o. Ìdájọ́ tí wọ́n sì dá nílé ẹjọ́ Kotemilorun náà ni pé gbogbo ẹjọ́ tí wọ́n dá pátápátá nílé ẹjọ́ gíga èyí tó wà nípínlẹ̀ Ọ̀ṣun kó wà bẹ́ẹ̀, wípé ẹjọ́ yẹn wọ́n dá dáadáa, wípé ẹjọ́ Kotemilorun tí wọ́n pè wọ́n jù sígbó, ẹjọ́ Kotemilorun tí Adédoyin pè ó tún pé ẹjọ́ yẹn lulẹ̀, pé ìdájọ́ tí wọ́n dá nípínlẹ̀ Ọ̀ṣun ní ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ onídàájọ́ àgbà Adépèlé Òjó tí wọ́n fẹ̀yìntì jò ní, tí wọ́n ti fẹ̀yìntì, a lè sọ tí ẹ sọ̀rọ̀ lọ́bì fẹ̀yìntì yẹn, torí yẹn tún wà complicated nígbà tó táìmù kan. Ọlọ́run ṣàánú wa. Adájọ́ Adépèlé Òjó sá, àwọn ni wọ́n dájọ́ yẹn. So wọ́n ní gbogbo ẹjọ́ tí wọ́n dá pé kò sí báyóbáyó ń bẹ̀, pé bó ṣe yẹ kí wọ́n dá náà ni wọ́n dá yẹn. Ìyẹn wá ń fìdí ẹ̀ múlẹ̀ pé tí wọ́n sọ pé kó lọ ṣẹlẹ̀ fún Adédoyin àti àwọn tó kù náà ni kó lọ ṣẹlẹ̀. A tún wá ń retí bá wọn lọ sí Supreme Court báyìí, kí Ọlọ́run kó ṣàánú wa. Ṣékáṣéká kó rántí àjọbí o, adánilóró ó má gbàgbé ẹ̀san o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nípò mo lè ṣe mo lè mú jẹ́, kò sẹ́ni tí ó mú mi sí, mo wà connected, mo lè ṣe tó wù mí. Ẹ má jàárò ní ẹjẹ́ àrọ̀lá o. Àwọn orí nǹkan kan jọ Ọlọ́run lọ, bẹ́ẹ̀ la mọ̀ nǹkan kan jọ Ọlọ́run lọ, a sì nígbàgbọ́ nínú nǹkan kan jùlọ. A nígbàgbọ́ pé ọba ẹ̀san ni. Gbogbo ẹni tó bá ṣe dáadáa yóò kẹ́san rẹ̀, ẹni tó bá ṣe ìdàkejì náà yóò kẹ́san rẹ̀. A fi yọ ẹbí Adédoyin, bẹ́ẹ̀ ni a fi ṣe yẹ̀yẹ́, a níjà kankan ti pẹ̀lú wọn. Àti ẹ̀ sọ pé kíjọba kan má dé lọ́la gan kan má fún wọn l'amnesty. A sọ pé kíjọba kan má dé lọ́la kó má já condemn sí láìfà. Tíjọba kan bá já condemn sí láìfà, kíjọba kan kó tún fún wọn ní amnesty.
yọ wọn kan náà tú wọn lẹ̀ wàláhì afaramọ́ kò dìjà. Ó dàbá àgán bá lágbára ká sí rìnrìn bẹ́ẹ̀ a lè bá wọn bẹ lọ́hùn kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo lè ṣe mo lè jẹ lọ kò sẹ́ni tí ó mú mi sí mo lè ṣe ẹlẹ́ran ara bíi tèmi bó ṣe wù mí kí wọ́n á ní kọ́mọ tèmi ó sá lọ kọ́mọ yọjú mọ́ kọ́lọ́mọ dára abúmbí ọ bá wà lọ́hùn kọ́mọ ọlọ́mọ ó sì ti kú sákàtà àkàtà àtọ̀dọ̀ ti ẹ̀yìn tí ẹ rí pé ó burú díẹ̀ Ọlọ́run yóò ṣàánú wa o Ọlọ́run yóò dúró tì wá o. Èyí ni òpin ìròyìn náà ìròyìn ilé ẹjọ́ Kotemilorun Lakure rèé o lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ Adedoyin ikú tó pa Timothy sóòtẹ́ẹ̀lì rẹ̀. Ẹ ṣeun o ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn kan mọ̀ bú mi pé ọkùnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ dé níbi tó travel lọ ó tún ń ṣe báyìí kì í gbọ́ràn kì í ṣe kinní kan kì í ṣe kinní kan. Ẹ má bínú o ẹ má bínú o ìrànra mi ni o báyìí pé mo rànra mi ni mi bá ti ṣe bẹ́ẹ̀ ìrànra mi ni o. Ẹ sì má fi gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí mi yọ̀ mí ó ti ẹ́ pé dáadáa ni ó máa ṣẹlẹ̀. Ẹ má fi nǹkan kan yọ̀ wá ẹ má fa ìlówó lọ́wọ́ yọ̀ wá ẹ má fa ilé pàṣẹ yọ̀ wá ẹ má fọ̀ lẹ́tà jẹ́ ẹ má fi yọ̀ wá. Ọlọ́run ni ò fún wa lówó kọjá ń tó fún wa Ọlọ́run ni ò fún wa lágbára kọjá bí ó fi wá sí Ọlọ́run ni ò fún wa lágbára tó ṣe wá lọ́lẹ. Àìlówó lọ náà ló fi rán wa ńṣẹ́ àìlágbára náà ló fi rán wa ńṣẹ́ a sì máa jíṣẹ́ fún un toró ń lo lówó òun lọ lọ́rọ̀ òun sì lálágbára alágbára ò sí níbìkan o. Follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ notification bell náà. ṣé wo tẹ́ ń gbọ́ mi tẹ́ sì ń bá mi ń fìfẹ́ hàn sétò yìí kò ní bàjẹ́ fún yín lágbára àṣẹ Èdùmàrè mo mà rí yín náà o ẹ̀ ǹlẹ́ ń bẹ̀